Kọ́lá Sọládìde ní Lizzy, take it easy. You cannot make enemy with everyone. It's because tó ẹ̀yin èèyàn wa èyí gangan náà ń pè ní gbàǹkọ́gbì ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ o bí ẹ ṣe máa gbọ́ ohun tí Lizzy Anjorin ti mú wa ẹ wo fídíò ìdè parí nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àṣírí òmà ló ń bẹ nínú fídíò yìí ẹ̀yin èèyàn nǹkan ń bẹ. Táíwò Ọlọ́run ti bà títí ẹ jẹ́ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ gan ọ̀rọ̀ olórí burúkú ẹ̀dá ni. Oní ìyá ọ̀gbọ́ did not say anything against you. Ohun tí Fọlá ṣe fún èmi àti ọmọ mi ó máa ṣẹlẹ̀ sí ẹ àtàwọn ọmọ ẹ lójú ẹ̀mí ẹ. Bí Fọlá àti ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ wọ́n ṣe lọ pàdé mi láàrin Ìdúmàtà tán ṣe aṣọ lórí mi. Bó o ṣe máa wo sàárì àwọn ọmọ ẹ nìyẹn lẹ́yọ kọ̀ọ̀kan. Mi mọ iye ọmọ tó tara ẹ jáde. Àti wọ́ o àti yọ́ ọ̀gbà àti Ìyábọ̀ Òjó àti Fọlá bí gbogbo yín ṣe máa ráre kú tẹ́ ẹ máa ṣẹ̀sín kú tí iṣẹ́ yín máa di iṣẹ́ oníṣẹ́ tẹ́ni ẹlẹ́ni máa jèrè yín. Táíwò yín pátápátá àti wọ́ o àti yọ́ ọ̀gbà o àti Ìyábọ̀ àti Fọlá o àti Ẹsábọ̀ gbogbo yín máa ráre kú tọmọtọmọ yín. Àwa mọ̀ pé yín ti ṣorí burúkú nínú ayé. Àwa mọ̀ pọ́lọ́hun ti bà titi yín jẹ́. Bẹ́ẹ̀ ṣe pa ìmọ́lẹ̀ kò sọmọ kankan tẹ́ ẹ máa pamọ́ níbi tá a dé yìí kò tí ì sí mọ́. Títí tí Láyọ̀ ò bá ṣe orí burúkú tẹbí tará ẹ̀ Títí Láyọ̀ kú kò sí láyé. Ṣé nǹkan tí Sàríyù àti Ìyábọ̀ Òjó team up àti Ẹsábọ̀d àti gbogbo wọn Dọ̀kásì àti Sọjí ṣé nǹkan tán ṣe fún mi ṣé o gbàdúrà kan ṣe fọ́mọ ẹ̀ ó máa fọjọ́ ọlọ́jọ́ kan jukú ní Táíwò. Ó máa fi ọjọ́ ọlọ́jọ́ ráyè kọjú ó máa fọjọ́ ọlọ́jọ́ ráre kú tọmọtọmọ ẹni àárọ̀ kùtùkùtù ni mo wà yìí. Àdàbí tó bá lè gba nǹkan tí Fọlá ṣe fún mi àdàbí tí n bá ṣe Fọlá àdàbí tí n bá ṣe Ìyábọ̀ Òjó àdàbí tí n bá ṣe Ẹsábọ̀dù. Àmọ́ tó bá jẹ́ pé àti Fọlá o àti Ìyábọ̀ o àti Ẹsábọ̀dù o gbogbo yín ẹ ti design ara yín pé kẹ́ ẹ máa gbé ọmọ ọlọ́mọ ṣubú. Táíwò Kélàsì Ọládélé àti wọ́ àti yọ́ ọ̀gbà àti Ìyábọ̀ Òjó àti Sàríyù àti Ẹsábọ̀dù àti jókòó gbogbo yín pátápátá ẹ máa ráre kú tọmọtọmọ yín. Ẹnu kà sí mo fi ń ṣe léè fún yín. Ẹ máa ráre jáde láyé lójú ẹ̀ àwọn ọmọ yín máa ráre kú ni àwọn ọmọ yín ò ní rí ìrànlọ́wọ́ gbà débi pé ìrànlọ́wọ́ máa kàn lù yín. Olórí burúkú awáyé má ṣe rere yín. Ṣé gbọ́ why she should be supporting ṣé gbọ́ yẹn kọ́kọ́ gbá yẹn blocking. Ẹ̀yin olórí burúkú olòṣì ta ló fẹ́ make yín lọ́rẹ̀ olórí burúkú Kádíjà ojú abẹ kémi gbé òun wọlé kémi wá explain ara tèmi ẹ rò pé mi jẹ́ olórí burúkú bíi tiyín sórí ẹ mọ̀ ń bára yín gbogbo yóò mọ̀ ń bára yín. Ẹ̀yin tẹ́ ẹ mọṣẹ́ ṣe ẹ̀yin tẹ́ máa jókòó sórí TikTok tẹ́ máa gba free gift ẹ rò wípé ẹ máa lọ attack ẹni tó ń ṣiṣẹ́ tí ó sùn. Ó rò pé kóun mi kí n sùn 5 hours ó rò pé kóun mi kí n sùn 10 hours ó rò pé kóun mi kí n ṣe full housewife ó rò pé mi náà lè máa ba ayé jẹ́ bí Ìyábọ̀ Òjó kí n máa fipá gbowó. Ìyábọ̀ Òjó ò ní connection náà ayé kò mọyán. Ìyábọ̀ Òjó ní dọ̀tí yẹn sórí iṣẹ́ tí Ìyábọ̀ Òjó ń ṣe yẹn tí n bá fẹ́ ṣe máa ra private jet láàrin ọdún kan. Iṣẹ́ tí Ìyábọ̀ Òjó ń ṣe yẹn tí n bá ṣe máa ra private jet láàrin ọdún kan torí tèmi bá máa ṣiṣẹ́ máa múra sí iṣẹ́ gidi ni. Tó bá dẹ̀ jẹ́ pé contact níbi tí Ọlọ́run ràn mí lọ́wọ́ dé nínú ayé yìí. Bó ṣe ìwọ rí ìtàn àwọn customer mi lórí cyberspace rí. Orí anybody tó ní issue pẹ̀lú mi kan máa cyberstalk ẹ kiri rí. Bí Ìyábọ̀ Òjó àti Gistlover ṣe gba document ilé mi tó ṣé mo cyberstalk Ìyábọ̀ Òjó. Gbogbo bí Ìyábọ̀ Òjó ṣe wá gbénu estate mi. Ìyábọ̀ Òjó ló fẹnu ara ẹ̀ sọ fún rárá ẹ̀. Ṣé mo sọ rí? Ṣé mo tú àṣírí Ìyábọ̀ Òjó rí? Nǹkan tí wọ́n pè ní integrity nìyẹn. Ìwọ rí anybody tí mo ti ń bá ṣe business over 40 years of my life tí mo ti ń ṣokòwò.
orí èmi àti client mi kankan ká wá yàmàyàmà ara wa lórí cyberspace rí. Ó mọrú business tí mo ṣe, mo ń talẹ̀, mo ń talé, mo ń ta gold, mo ń ta fabrics, mo ń ta diamond. Àwọn iṣẹ́ tó ní ṣe pẹ̀lú owó ńlá. Ǹjọ́ orí àwọn tí a jọ ń ṣe business owó ńlá, ǹjọ́ orí ká ní issue, ó ṣe jẹ́ ẹ̀yin tí mi ò pàdé rí, tí ò bá sí pé Ọlọ́run á fi kú ọmọ dá yín lóró. Ó ṣe jẹ́ ẹ̀yin lẹ ṣe ń sọ pé kọ̀nà tí Lizzy fẹ́ gbà. Látorí Esabod dórí Ìyábọ̀ Òjó. Gbogbo yín pátápátá. Ẹ ti kóra yín jọ bí kàbá. Ẹ̀yin ò níṣẹ́. Iṣẹ́ tí yín ni pé kẹ́rẹ́ ni tó ń ṣiṣẹ́ kẹ́ bá ti ẹ̀ jẹ́. Ọ̀run á bá ti yín jẹ́ tọmọtọmọ yín. Because we don't know the next victim. Láti jọ́ tí mo ti ń ṣe business, mi ò dẹnu ọ̀nà police station rí. Mi ò dẹnu ọ̀nà kóòtù rí lórí business mi. Àmọ́ torí pé Ìyábọ̀ Òjó ti target property Lizzy. Òun àti Gistlover ti gba document mi London Gistlover. Wọ́n ti target pé by the time táwọn bá máa bully ẹ̀. Kí Ìyábọ̀ Òjó máa sọ pé òun á bully ẹ̀. Yomi, máa bully ẹ̀. Kò ní dá fún yálà ya Ìyábọ̀ Òjó. Ó máa fọwọ́ ẹ méjèèjì sìnkú ọmọ ẹ̀ ni. Ẹni ẹlẹ́ni ló máa gbà ṣí ẹ ṣe. Ó máa rágókú ní Ìyábọ̀ Òjó. If I don't like you, if you don't pay me money under Gistlover, I can bully you. If you don't pay me money. If you don't pay me, I can say Femi Adebayo is sleeping with you. Until you pay me, if you dash me phone, I will now stop saying Femi Adebayo sleep with you. Èpè ni máa fi yí ìṣẹ̀dá yín padà. Èpè ogun ní ṣe ni mú èpè kì í ṣe ọjà. Mo ready tí n bá ti rí pé lórí burúkú ẹ̀dá ni mo máa bẹ́ ẹja ni. Tó bá ti wá fún mi máa bẹ́ ẹja. Tó bá wá fún mi wá dó sórí ọwọ́ rẹ̀. Tó bá ti wá fún mi, mi ò lè máa ṣe iṣẹ́ látàárọ̀ dá. Ìmá sáré àtìlà. Èmi ní company Ìyábọ̀ Òjó ni. Inú shopping mall mi ni mo wà tí mo ti ń ṣiṣẹ́ mi. Ìyábọ̀ Òjó ò ní kankan. Ilé tí mo fògùn mi rà ni mò ń gbé kí n tó marry. Ọkùnrin kan kò ra lé fún mi, ọkùnrin kan kò ra nǹkan fún mi. Àmọ́ Gistlover àti Ìyábọ̀ Òjó wọ́n fẹ́ wá paint mi, ọkùnrin kan ló ra lé fún mi. Yes, I have Adebayo. Do you want to buy? Yeah, I have properties. You want to buy? When Ìyábọ̀ Òjó and Gistlover bullying me, ohun tó bá mú ẹnu ìṣó tó sọ pé Gistlover má bully anybody. Ohun tó bá mú Fọlá sọ wípé má bully anybody. Ìyábọ̀ Òjó wá rí package ẹ̀. Ó yá lọ record làwàlùwà. Olórí burúkú yín, ara yín ò dẹ̀ gba show. Ara yín ò gba ohun tẹ́ ń ṣe fún yàn. Ẹ wá torí Lizzy Anjorin ló gégùn fún yín. Orí burúkú táwọn òbí yín ṣe tẹ́yìn òfin ní lárí. Ibi la máa ti fi èpè yí ìṣẹ̀dá yín padà tọmọtọmọ yín. Lizzy Anjorin ṣe pé mo ṣe pé fẹ́ tí ò wá fún mi rí. Lizzy Anjorin ti bá gbogbo ayé jà. Mo bẹ́ni tí ò wá fún mi mo bá jàrí. Àmọ́ Ìyábọ̀ Òjó ló ní ẹ̀tọ́ àti rán àwọn ọmọ ọlọ́mọ lọ sí ìrìn àjò àrèmábọ̀ láti máa fi wọ́n gba donation. Wo ìyá ọgbà kó má jẹ́ mi ní Fọláṣẹ. Wọ́n ti Fọláṣẹ lórí cyberspace yìí pẹ̀lú tó jáde lẹ́nu ẹ. O lè rí ojú rere Ọlọ́run mọ́ tó máa fi jáde láyé tọmọtọmọ ẹ. Títí láyé. Statement tó jáde lẹ́nu ẹ yẹn. O ní rí ojú rere Ọlọ́run mọ́. Àbúrò pé nítorí tèmi nìkan ni mo ṣe múra sọ̀rọ̀ Fọlá. Kò ṣe torí tèmi nìkan. Because mo mọ̀ pé n tí Fọlá ṣe is a pandemic. Epidemic tó jẹ́ wípé Fọlá ti bàjẹ́. Fọlá ti ba lineage Yorùbá jẹ́. Pẹ̀lú nǹkan tí Fọlá àti Ìyábọ̀ Òjó àti Esabod àti Dorcas. Ǹjẹ́ tó bá sọ fún Ìyábọ̀ pé Ìyábọ̀ ohun tó kọ́ Fọlá lọ ṣe yìí ló máa rán ẹ lọ sí sàréè òjijì. Ǹjẹ́ Ìyábọ̀ Òjó máa mọ̀? So gbogbo yín tẹ́ ẹ bá Ìyábọ̀ Òjó partake. Ohun tó máa mú yín ṣubú tọmọtọmọ yín. Òun níbi tẹ́ ẹ bá dúró sí. Gbogbo yín tẹ́ ẹ bá Ìyábọ̀ Òjó bú bàbá Mohbad. Èyí tí ò tí bímọ nínú yín.
ẹ̀yin náà á bímọ wọ́n á wá pè yín ẹ lọ pàdé òkú àwọn ọmọ yín lábẹ́ staircase. Ó ti yín the same thing tẹ́ ṣe fún bàbá Mohbad á wá ṣẹlẹ̀ sí yín. Gbogbo yín tẹ́ dá sọ̀rọ̀ Lizzy Anjorin àbí pẹ̀lú Fọlá àwọn ọmọ tí yín náà lọ àárín ọjà ọmọ aráyá wá pé pa wọ́n sáàrin ọjà yẹn ẹ mọ̀ bó ṣe rí lára. Nígbà tí Gistlover àti Ìyábọ̀ Òjó ń búlì mi ní 2019 pé mò ń gbé cocaine ǹjẹ́ ilé mọ̀ pé the same 2019 yẹn ọmọ Ìyábọ̀ Òjó orí ẹ̀ ń gbóná nínú toilet. So apparently gbogbo nǹkan tí Ìyábọ̀ Òjó àti Gistlover ń ṣe fún mi lójú ayé tó ń ṣe fún mi lórí social media yẹn ó ń ṣẹlẹ̀ sí Ìyábọ̀ Òjó instantly lójú ayé. Ó wá ń fi àwọn meaningless stories ó wá fi ń cover káyé má bàa mọ̀ pé gbogbo ohun tó ń fi ń bú Lizzy. Ebi Ìyábọ̀ Òjó ló kọ́kọ́ ní fake life ní Lizzy ń gbé ta wá láṣìírí ẹ̀ wá tú báyìí. Ṣebí Ìyábọ̀ Òjó ló sọ wípé ọkọ Lizzy kò lówó lọ́wọ́ gbogbo wọn ta wá láṣìírí ẹ̀ padà tún sìn pé kò jẹ́ nǹkan kan láyé. Ṣebí Ìyábọ̀ Òjó àtàwọn Ẹsábọ́ọ̀dù náà jọ sọ pé Lizzy ò bímọ oyún rọ́bà ní Lizzy gbé àti dọ́kásì. Ìyábọ̀ Òjó ṣe bó wà ń bẹ̀ tó ń rẹ́rìn nígbà tí Ẹsábọ́ọ̀dù ṣe show fún mi òun tẹ love and like ó lọ kó àwọn ní tíátà ẹjọ́ ń tẹ love and like I have all my evidence. Ìyábọ̀ kí wá lọmọ títí ẹ gbé dání báyìí kí ni ọmọ ẹ gbé síkùn tó fi ya fọ́tò pẹ̀lú ọkọ ẹ̀ kí lọmọ títí ẹ gbé sí ikùn tó fi ya fọ́tò pẹ̀lú ọkọ ẹ̀. Ọjọ́ tẹ́ ti wà ní Canada ọkọ títí ẹ̀ náà ṣàyọjú àbí bó bá tiẹ̀ wá yọjú ní ọ̀la kò tí ì yọjú up to now. Má gbàgbé pé ńgbà tó bẹ̀rẹ̀ sí ní búlì mi pẹ̀lú Ẹsábọ́ọ̀dù èmi náà dá lọ bímọ ní Amẹ́ríkà. Ṣé o rántí Ìyábọ̀? Ṣé o ti rí n tó ń pè lọ́lọ́run àbó ò tí rí? Ṣé o ti rí n tó ń pè ládàbí àbó ò tí rí? Àti ìfẹ́ go further fún ẹ. Mo kàn fẹ́ rán ẹ létí ni pé Ìyábọ̀ àsàtìgbà tí ọmọ ẹ àti ọkọ ẹ o tí wọ́n ṣe photoshoot oyún ṣé ike ni wọ́n lò àbí rọ́bà àbí pépà ṣé o mọ̀ pé wà tẹ́sábọ́ọ̀dù lẹ́jọ́ ń sọ pé Lizzy gbóyún ke. Àsàtìgbà tí ọmọ ẹ mú fọ́tò dání báyìí o ò tí mọ̀ wípé àṣírí ń bọ̀ o ò tí mọ̀ pé Lizzy máa di speaker o ti rò pé ẹ máa jẹ lọ ẹ bẹ́ẹ̀ sì ní gba donation. Àlàgbà tọ́mọ ẹ mú scan oyún ẹ̀ dání tọkọ ẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ oyún kí lẹ lò. Oyún kí lẹ lò Ìyábọ̀ Òjó oyún kí lẹ lò. Àsàtìgbà tí ọmọ ẹ àti ìgbé ọkọ ẹ̀ tó ń mú fọ́tò dání kí lẹ lò. Ó dẹ̀ sọ fún wa wípé rọ́bà ní Lizzy gbé gbogbo ayé dẹ̀ rí bí ọmọ ṣe ń sọ kútúkútú báyìí nínú Lizzy àmọ́ wo àti Ẹsábọ́ọ̀dù Ìyábọ̀ Òjó ó ti mọ̀ bó báyìí pé irọ́sẹ́ oyún rọ́bà ní Lizzy ni toró orò mi pín pé mi ò lè lóyún ẹgbẹ́ làbúbù síkùn ẹ̀dẹ̀ ti sọ fún pé Lizzy ló gbóyún rọ́bà o Lizzy ní o ẹ̀yin lẹ ní èmi kọ́ mo bíró tì mí àbí ẹbẹ̀ sọ pé èmi kọ́ mo bíró tì mí. Ibo lẹ́tù ti wá rí ìyá ọkọ Lizzy Anjorin ṣé ìyá Ajagunmẹ nìyẹn ṣé ìyá Ajagunmẹ lẹ́lọ gbé jáde lábẹ́ amẹ̀bọ Gistlover. Ìyábọ̀ Òjó máa ráre kú tọmọtọmọ ẹni tó bá jẹ́ pé mi ò bógun ta táyé pé mi ò bógun ta bẹ́ẹ̀ bá ṣe máa pè mí ní ẹ ti bímọ o okú ti mọ̀ pé Yorùbá ò smart wọn ò ní calculate months. Ọ̀rẹ́ ìyàwó náà ti jáde èyí Ẹniọlá àwọn ò mọ̀ gbà ìgbà wo náà lóyún ẹ tún ti lọ fi AI gbọ́mọ kòkó jáde ó dá ẹ kú ewu ọmọ ṣó ti tán ẹ ṣá lè dé lọ́la kẹ́ tún ní ká wá dáwó pé ẹ tún ti bímọ
ẹ ti fi AI gbọ́mọ síta àti bímọ o orí àǹtí Lizzy gbóná àná wá kìnìkan o àṣẹ Ìyábọ̀ aṣojú làbúbù ni ìwọ náà wo story tó cook tó fẹ́ ta. What if Lizzy Anjorin did not speak up? What if God did not send very dark man to come and buttress Lizzy Anjorin's point with a receipt? Ta ló lè mọ̀ pé wọ́n ló ń kúkú caption Ìyábọ̀ Òjó. Àwọn tí bímọ o, àwọn tí bímọ o. Aṣoyún rọ́bà. Oyún làbúbù. Aṣoyún rọ́bà ni. Oyún wo lẹ fi ṣe photoshoot tẹ́ mú scan dání. Ngbà tó rí pé gbogbo ẹ̀ fọ́ lójú, ó ló fẹ́ ṣe baby shower. Ìyábọ̀ Òjó, ṣé bẹ́ẹ̀ fi bú mi pé kò sọ́kọ lẹ́gbẹ̀ẹ́ tèmi náà. Èmi ò ní kò ní wá lọ́la àbọ̀túnla, ẹ má get me twisted o. Bó tó o bá wo ohun tó ń jẹ́ karma, Ìyábọ̀ Òjó wàá mọ reason tí mo ṣe ní lárí ju ẹ lọ. Sórí ìkọ̀kọ̀ tèmi lọ́lọ́run fi ń bùkún mi ní gbangba. Ìkọ̀kọ̀ ọwọ́ Ìyábọ̀ Òjó lọ́lọ́run fi ń disgrace ẹ ní gbangba. Ó yẹ ẹlẹ́nu pé Lizzy survive. Mo máa survive báwọn èèyàn bá ra lẹ̀ lọ́wọ́ mi. Màá deliver lẹ̀ fún wọn. Báwọn èèyàn bá ra aṣọ, màá deliver. Gbogbo ọ̀rọ̀ tó dẹ̀ ń jáde lẹ́nu tèmi, ẹ ra aṣọ, ẹ túnra yín ṣe, ẹ ṣe dáadáa, ẹ ṣe gbẹ́ ṣàwò, ẹ ṣe dáadáa. Ohun tó ń jáde lẹ́nu Lizzy nìyẹn. Latest drama làbúbù. Lọ ṣe ọmọgọ ẹ kó padà wálé. Jẹ́ sáré play lé ìtàn. Ẹ máa gbọ́ o. Ó máa yọ̀ dá sí Lizzy Anjorin o, kò tẹ́ fèsì, kò tẹ́ ṣe tán. Lizzy Anjorin, gbogbo èèyàn ti wá mọ̀ ẹ́ sí oníwàhálà. Kí ló kàn ẹ́? Ẹ̀yin èèyàn, wọ́n ló ní wàhálà ní Lizzy tó jókòó jẹ́jẹ́ ń jẹ́jẹ́ o. Tán ní pé gbogbo nǹkan tí Fọlá ṣe ó dá o, wọ́n ní Lizzy ni o. Ó ní kí ló kàn mí? Títílayọ̀, ìyá ọgbà. Kí ló kàn ẹnu ọ̀rọ̀ Fọlá àti Lizzy Anjorin? Ebo tún pè sọ́dọ̀ ẹ sábọ̀dù. Fún ìwọ láti béèrè pé kí ló kàn mí? Ajẹ́pọ̀wọ́ Títílayọ̀ mọ́ pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ sí Ọlọ́ba Sàlú allegedly. Fún pò béèrè pé kí ló kàn mí? So ẹ̀yin lè béèrè pé kí ló kàn Lizzy. Ẹ̀yin èèyàn ẹ gbà mí, ẹ̀yin fáǹsì mi ẹ má gbà mí kẹ́. Tọ́n bá ti bí ìyá láyé àwọ̀dà títí. Tọ́n bá bí pọ̀ rí ìyá láyé ẹ̀dá, wá dá sọ̀rọ̀ mi kí n bẹ́ẹ̀ fa ọ̀rọ̀ Sàlú dáadáa. Má bọ̀. Má bọ̀. Ó lọ bèrè ayé lọ́wọ́ Dọ̀kásì. Ṣẹ́gbọ́, wọ́n ń bèrè pé kí ló kàn èmi, Lukman Ganiyu, Pretty Àbíkẹ́ ọmọ ológo. Wọ́n ń bèrè pé kí ló kàn èmi. Títílayọ̀ ló ní ẹ̀tọ́ àti sọ fún wa wípé ọmọ iṣẹ́ òun Fọlá Sàríyù o àtolórí burúkú Ìyábọ̀ Òjó tí gbogbo máa mọ sàrí ọmọ wọn. Àwọn náà lẹ́tọ̀ọ́ àti kẹnubọ̀rọ̀ Lizzy. Lizzy ò lẹ́tọ̀ọ́ àti kẹnubọ̀rọ̀. Ẹ wò Ìyábọ̀ Òjó bó ṣe ń gbó jẹ́jẹ́ mi ni mo jókòó. Ìyábọ̀ Òjó àti Gistlover wọ́n ti jọ gba dọ́kúmẹ́ǹtì mi o lábẹ́ íńtánẹ́ẹ̀tì o, mi ò sọ̀rọ̀. Ìyábọ̀ Òjó wọ́n ti gbé pàràràn wá, wọ́n ti mọ àdírẹ́sì ilé mi, wọ́n ti wá sẹ́nu ọ̀nà ilé mi, mi ò sọ̀rọ̀. Ìyábọ̀ Òjó òun àtàwọn Dọ̀kásì àtàwọn Ẹsábọ̀dù wọ́n jọ ń bully mi for very long time, mi ò sọ̀rọ̀. Ńgbà tí Ìyábọ̀ wá rí pé Dọ̀kásì ti fẹ́ sá, ńgbà Dọ̀kásì ní murder case tó pa ìyá ìbejì, Ìyábọ̀ Òjó ṣẹ̀ṣẹ̀ wá gbójú jáde. Ńgbà tó wá jáde tán tó wá sọ fún mi, dárúkọ mi. Èmi dẹ̀ ń ṣe show tèmi lọ. Ìyábọ̀ Òjó bá tún lọ station. Wọ́n ní kí n máa lọ ti tèmi ní station. Ó tún lọ kóòtù ní kí n máa lọ. Ẹ̀yin inú ẹ wá dúró nǹkan tí Ìyábọ̀ Òjó ti ń ṣe tí mi dẹ̀ sọ̀rọ̀. Mi ò dẹ̀ sọ fún any blogger. Mo kò ra pamọ́ra.
mo ń wò mí sọ nǹkan. Ṣé mo sọ fún yín pọ́n ti gba kódà mi sọ fẹ́ ní blogger rí wọ́n gba dọ́kúmẹ́ǹtì mi under Gistlover dọ́kúmẹ́ǹtì lé mi sorry. Ẹ máa gbọ́ o wọ́n ní kí ló kàn mí tó jẹ́ pé jẹ́jẹ́ mi ni mo jókòó jẹ́jẹ́ mi fúnra ra Títí Láyọ̀ ló pé ẹsẹ̀ òsì ẹ̀ méjì àwọn ẹgbẹ́ oníbàárà àwọn olórí burúkú ẹ̀dá ló wá dá sọ̀rọ̀ mi jẹ́jẹ́ mi ni mo jókòó. Ẹ máa gbọ́. Ṣé ìyá ọgbà àgbẹ̀ ní Nàìjíríà ni? Ìyẹn ló máa wá sọ àwa ò mọ̀ ṣé ìyá ọgbà àgbẹ̀ Nàìjíríà òun làwa náà fi mọ̀ ìgbà tó sọ fún wa pé Sàríyù ṣe dáadáa òun làwa ò mọ̀ bóyá ó gbé Nàìjíríà so nígbà tí definitely point tí Lizzy mú jáde ń pọ̀ bá sàlò there is more to it fún ṣò tó ṣe yìí oníṣẹ́ yọ ọgbà àgbé ní Nàìjíríà bòun ni last person tó jọ ní issue adẹ̀rí body language ẹ̀ òun náà jọ ní issue ṣé yọ ọgbà òfìsà ló gba owó ta ló gbé péjì ọlọ́bàṣà ló wálẹ̀ ṣé yọ kò tiẹ̀ wá ní comment so ẹ̀yin lẹ gba certificate kẹ́ máa bá tèèyàn jẹ́ ẹ̀dẹ̀ ń bá tiẹ̀ jẹ́ ò gbọ́dọ̀ sọ̀rọ̀.